Àwọn àgbà bọ̀ wọ́n ní ajá tí ò bá lókun nínú ò gbọ́dọ̀ bá wọn dámọ̀ràn lé horo. Bẹ́ẹ̀ lẹyẹ oko tí ò bá níyà àti fòjìnà kò gbọ́dọ̀ bá wọn jáwé lágbàlá alágbára. Adé ayé dára ó sì dùn ún wò, ṣùgbọ́n ẹni tí ó gbé adé ayé rù onítọ̀hún yóò rí hílàhílò. Ṣebí ìkòkò tí ò jata ìdí rẹ̀ yóò gbóná. Adé ayé kì í ṣe fún ọ̀gbẹ̀rì àti ojo. Aláforítì àti ọlọ́kàn akin nìkan ní sáré débi àti gba ife. Ọ̀pọ̀lọpọ̀ ìtàkùn ló máa fẹ́ ń dẹ́rin dúró kó má bàa gòkè àlọ. Bẹ́ẹ̀ ni Egungun máa ń lé ológo lójú oorun. Kùrukùru lè gba ojú ọjọ́, ṣùgbọ́n ìlérí adániwáyé kò lè yẹ̀. Ta ló lè bá mi sọ fẹ́ni tó ti sọ̀rọ̀ ìtúnú pé ìṣòro ò ní pẹ́ dópin, nítorí bó ti ń rẹ ará ayé ní ń rẹ Egungun tó jẹ́rú ọ̀run. Dúdú yóò fẹ́ lọ, ìmọ́lẹ̀ yóò sì tàn fẹ́ni tó dúró digbí, torí pé àṣẹ Èdùmàrè ni pé ọmọ aládé ni yóò dádé ní àsìkò rẹ̀. Omi ẹ̀dá kò ní sàn kọjá rẹ̀. Ìwé-kobo tòní nìyí. Ẹ kú ojú lọ́nà àkọ́tún rẹ̀.